kí eku ilé gbọ́ kí ó sọ fún toko kí àdán ó gbọ́wọ́ ètèrò fún òbẹ̀ Alhaji Mutairu Owóẹ gbajúgbajà oníṣòwò ilẹ̀ ẹni tí ó ń bá ní kọ́lé tó ń bá ní rà á tó tún mọ kùnkùndùn nínú kí a ṣe owó ilẹ̀ dáadáa ti sọ pé akérò ní kí àwọn èèyàn má fi ọ̀rọ̀ òun ké mọ́ ó ti ní àjà ló ní kó má fi ọ̀rọ̀ tòun jà bẹ́ẹ̀ ọkọ̀ tuntun ló ní kí àwọn oníbàjẹ́ tí wọ́n gba ìgboro kan yìí má ṣe fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ òun lọ́rùn ní tòun o ìyẹn kí ni ìdí àti ìtumọ̀ ṣèbí láìpẹ́ yìí ni ìròyìn kan gba ìlú táwọn kan ń gbé kiri wípé Mutairu Owóẹ tó ti gbé bó ṣe máa ń ṣe dé o wọ́n ní bàbá yìí ló kó jàǹdùkú wọ ìlú kan tó ń jẹ́ abúlé adúngbò níjọba ìbílẹ̀ Ewékòró wọ́n ní ṣe ni àwọn jàǹdùkú ọ̀hún kọlu àwọn èèyàn ìlú náà tí wọ́n dà wọ́n sínú làásìgbò rẹpẹtẹ bẹ́ẹ̀ làwọn tó ń gbé ọ̀rọ̀ yìí kiri orí social media kò bẹ̀ṣùbẹ̀gbà wọ́n ní Mutairu Owóẹ gan ni ọ̀dádá o wọ́n ní bàbá yìí gan ni ó rán àwọn afipágbalẹ̀ níṣẹ́ tí wọ́n fi kó wàhálà àti ìdààmú bá àwọn èèyàn adúnbú níjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn èyí náà ni bàbá àgbàlagbà nídìí iṣẹ́ à ń talẹ̀ à ń ralẹ̀ à ń bá ní kọ́lé gbọ́ o tó fi sọ pé kí ẹnikẹ́ni má ṣe fi aburú ayé kan òun àlàáfíà ìpínlẹ̀ Ògùn náà ni ó jẹ òun lógún o bẹ́ẹ̀ lòun kò lọ́wọ́ sí ìwà ìdàlúrú kankan kí ẹnikẹ́ni má fi ohun tí kì í ṣe tó bá òun lára àti pé àwọn tó ń gbèrò ọ̀hún kiri pápá àwọn yóò yọ̀nà tọ́bí owó ni o nílé ẹjọ́ lọ́dọ̀ ìjọba nítorí ìbanilórúkọ jẹ́ gbáà ni o àti pé orúkọ olùtorí tí wọ́n mú kún pápá Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ ṣíwájú sí i bàbá Owóẹ nínú ọ̀rọ̀ ẹ̀ fún tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá ti sọ pé ó ti lé ní ọ̀sẹ̀ méjì tóun ti wà nílé ìwòsàn òdòdó arúgbó gan ni ó ń ṣe òun o bẹ́ẹ̀ Ọlọ́run bá ti ń gbàkóso dáadáa àti pé ní gbogbo ìgbà tí wọ́n sọ pé wàhálà ń bẹ́ sílẹ̀ lábúlé adúnbú ilé ìwòsàn ló ń wà o tí òun ti ń fún ara nísìnyí bákan náà ni òun kò rojú sí bí wọ́n ṣe dárúkọ ọba ìlú ìtorí sínú ìròyìn ẹlẹ́gẹ̀ẹ́ náà nítorí ọba tí kò fẹ́ wàhálà láàrin ìlú ni ọba Abdulfatai Akamọ́ ń ṣe o. Ètò tó kọ́ni lóye.